Alaji lstijabah, I love you. Lstijabah, I love you, I do. Àríyìngbẹ́ àdìsọ́dún ọdún yìí àṣẹ mi nínú owó pẹ̀lú alábíà alábíò lstijabah alábíà dé o. Erin kọjá gbígbé àjànàkú ó kọjá dùn o. Òkodoro ọ̀rọ̀ ni fàtì lóhun tí ó wí o. Ọlọ́mọlanke tó lóhùn ò ní gbọ́. Alálábàrù tó sọ pé òun ò ní gbà o. Àfi tóun bá rú mọ́tò ẹ má dà lẹ́kùn. Nàìjà ò dá kí wá ló kàn Ṣáínà wọn dẹ̀gbẹ́ ṣẹ̀ràn wa. Bó ṣe máa ń ṣe ọlọ́pàá bíi ká máa dáràn kọ́lé lọ́ọ́ mú. Bóyá máa ń ṣe lásìmọ́ bíi ká gbà wọ́n wè kọ́lé lọ́ọ́ mú o. Àwọn tó ń tapó sí àdúrà ó ló ń gbà. Bí ó bá ọkù ṣájẹ́lẹ̀ wọ́n gbà ní. Ìdùnnú èèyàn gan ìbànújẹ́ èèyàn kan ṣáà ní ikú òjijì kó má yálé wa. Òun fọ́ ti Casamingo òun fi sọ́bọ̀wọ̀ ti Casamingo ìyàtọ̀ ń bẹ níbẹ̀ o. Ẹni bá ń mọjú òun ní gbàbí ní rẹ̀gùn. Ẹni bá ń mọjú òun ní gbàbí ní rẹ̀gùn. Ẹni bá ń mọjú òun ní gbàbí ní rẹ̀gùn. Bọ́dún bá ti dé lọ́lọ́dún ṣọdún o. Adé máa ṣọdún re ọdún orógbó ńàgbó adé máa ṣọdún re. Ẹ jẹ́ ká dúpẹ́ wá bọ́ ọlọ́run lóore ọlọ́run tó ní ká máa bẹ èèyàn gan. Ẹni sọ pé ọlọ́run ò sí yẹn náà ra ẹ̀jẹ̀ ní àbíwọ́. Ẹni sọ pé ọlọ́run ò sí yẹn náà ra ẹ̀jẹ̀. Ọjọ́ rí àlà wáyé yìí o. Lábúlé ìgbà o Musa nítorí Alaji lstijabah mi o lstijabah alábí o congratulation o. Àti Godogodo mẹ́sì oyè Godogodo mẹ́sì kò gbẹ́ ẹ̀mí àṣẹ ìwúgbọ̀ ọdún láyé ọlọ́dọ̀ ṣe tí rè. O bàbá àríyànà aláṣẹ rí lounge ọ̀gá ẹ ṣe àdúgbò fún gbogbo support dán fún wa. O bàbá àríyànà o Alhaji Hakimu yeye ọmọ ajá jáhùn wọlé Hakimu mi o ọmọ àlà ajá yóò ṣe. Oníwo gàgàrà ọ̀lẹ́ bá ní ibẹ̀ yọmọ. Dókúlẹ̀ sọ fún wọn àti kúrò ní ibẹ̀ dúpẹ́. Bàbá ṣeré délé yín wo tẹ́ bá lọ ṣìwà o. Ẹni gbúrú àwa mọ́. Kò sẹ́ni tọ́lọ́hún òṣè fún. Ó ní báàlù mi kí n fàlù ẹ̀. Kálá mi kórí wèrè. Àwa náà ní ìwà fún yín. Ó ní kọ́ máa lọ gbé gẹ̀ẹ́sì àná ní ìwà báyìí. Èèyàn kan ló délé epo ló máa ń bẹ̀rẹ̀ láìta ọ ní kí ló fẹ́ fi ṣe ó lóun fẹ́ ṣáná sígbó. Wọ́n ní bọ̀ dá aṣẹ́ dẹ̀nà àṣà o ṣé kò ṣe wípé ẹ̀dẹ̀ máa di o. Èèyàn kan délé epo ló máa ń bẹ̀rẹ̀ láìta ọ ní kí ló fẹ́ fi ṣe ó lóun fẹ́ ṣáná sígbó. Wọ́n ní bọ̀ dá aṣẹ́ dẹ̀nà ṣé kò ṣe wípé ẹ̀dẹ̀ máa di o. Dékúnlé bọ́ ṣe ń lé wa o àwòdẹ dúró. Ẹni bá ní àwọn lọ ẹni bá ní àwọn dé làwọn ní dé bá. Ẹ̀dá tó bá wọn nírò àwọn ló ń dúpẹ́ lórí jíjọ mímu lórí wíwọ̀ sọ́ọ̀ ẹ̀ tọ́kọ́. Ó bẹ́ sọ pé mọ́ mi Musa mi ta máa dé láti kékeré mo ti jẹ́ champion lẹ́tàjú.
Alhaji lstijabah òpó àtọ̀ ẹ̀ Tajudeen gbogbo 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 ìbàdàdì mi sùlẹ̀là omi mádé bàṣàbí mi dáhàrà ìbàdàdì mi sùlẹ̀là omi oríjì hàn. Ìbá ṣàbí mi dára rí àlàjò òun ṣàlà. Àríkọ́mọ dátà làwọn kékeré pẹ̀rẹ̀kọ́ náà yín rẹ̀ jákàbá kó máa wọlé. Àríkọ́mọ dátà làwọn kékeré lọ́kọ́ sàmì lọ. Èèyàn dáàdì mi sùlálà ọmọ rí yàn. Ìbá ṣàbí mi dára. Òbí ẹ jẹ́ ká tọ́wọ́n o. Ọlọ́mọ máa ṣe kókó. Ẹ jẹ́ ká tọ́wọ́n o. Ọlọ́mọ máa ṣe kókó. Dékúnlé kó má padà jọjọ́ gbó. Òkúta fàákù kọjọ ní èwe. Kó má padà jọjọ́ gbó. Kọ́mọ máa lọ lútà yẹn ní gbàǹjo. Ká ní fúra àgbà ògùn ló jẹ́. Dékúnlé ọ̀rọ̀ mi ń lọ bí òwe. Kò yọ mú kọ ọlọ́pọ́n lé. Ó ní pé ó jura wọn lọ. Ó ló tọ pinpin. Ó sì bá bọ̀ jù gan lọ. Canadian dollar, American dollar, ó lè fẹ́ súnmọ́ ra wọn ṣùgbọ́n ó jura wọn lọ. Ó sì ń gbàgbọ́n jù gan lọ. Ó ní pé ó tọ pinpin. Bó ti lé wọn pa Musa táyà dègùn lé. Bó ti lé wọn pa ó ló tọ pinpin. Ó lè jura wọn lọ. Ibikíbi ọmọ ibikíbi ló lè ti kíhun jímọ̀ ọ̀rẹ́ wa ṣùgbọ́n ó fẹ́ káràfà ó fẹ́ tàwa fù adélu wọn kà Saudi o. Ó ní gbójú wa ó ló tọ pinpin ó sì wá kàn jù gan lọ. Ó ní àtijọ́ lára wa ó dẹ̀ ti tẹ́wọ́ gbowó bóyá ká má pàdé wọn má pé mi mọ́ kí ló fẹ́ pé mi fún tàtijọ́ gbọ́ra wa tó dẹ̀ ti tẹ́wọ́ gbowó ó ní ká má pàdé wọn. Alhaji lstijabah congratulations Alhaji lstijabah congratulations. Ẹ̀mí aṣègùn wọ̀ lstijabah ẹ̀mí aṣègùn wọ̀. Olóṣó tó bímọ pólè ọ̀rọ̀ pọ̀ ní orí ló pé ẹ má pẹ́ ní ìgọ́ láṣọ. Kọ́ máa pẹ́ ní ìgọ́ láṣọ iṣẹ́ ajé làjọ ń ṣe gbogbo jàbélé kálukú ló mi ṣe tiẹ̀ ẹ má pẹ́ ní ìgọ́ láṣọ iṣẹ́ ajé làjọ ń ṣe. Ó yà sọ fún ẹni bá wá ṣubú mi ọkàn ìyá yìí ó ní ìbálẹ̀ ẹ̀yà àti tani níwájú tani ọkàn ìyá yìí ó ní ìbálẹ̀ ẹni bá wá ṣubú mi ọkàn ìyá yìí ó ní ìbálẹ̀. Ó yà sọ fún èèyàn kọ́ Ọlọ́run ló ń pín ọmọ èèyàn kọ́ Ọlọ́run ló ń pín orí owó torí ìyẹn àgbẹ̀ká torí ìyẹn àlùbáríkà torí ìyẹn èèyàn kọ́ Ọlọ́run ló ń pín. Jẹ́ ká lọ sádò bàbá àlíwọ̀n orí màláwà sódà màláwà wá ṣe rí ọmọ mi táwọn tó mi bá wọn wá ní àbígbà òun tó sùgbàlà òyì gan kò ṣe bí sára kú o. Ó yà sọ fún èmi ọmọ líle
èmi ọmọ líle tó bá gbé wèrè wá ọ máa rí wèrè ṣùgbọ́n ọ̀tẹ̀ bá ṣe dáadáa ẹ̀dẹ̀ máa rí dáadáa. ìbárí yánnà aláṣẹ rí ọlọ́run ẹ sọ fún wọn wípé tẹ bá lẹ́nu ìtọ́ àwa náà nígbà ẹ̀ máa rí. èmi dán ọ̀dà làwọn kékeré tó bá gbé wèrè wá ọ máa rí wèrè ṣùgbọ́n tó bá ṣe dáadáa ẹ̀dẹ̀ máa rí dáadáa. Alaji mọ́fíìsà mẹ́ga ògá the brave floor chairman oníwo gàgàrà ọmọ aláàjì ọmọ alájà oníwo gàgàrà mo kí wọn sí ìwẹ̀dẹ̀gúnlé the brave floor chairman mo kí wọn sí ìwẹ̀dẹ̀gúnlé èèyàn rí entertainment alájì ìwéṣẹ̀ jí mo kí wọn dẹ̀gúnlé. Alaji yìí sámi nígbà ẹ̀yọ Alaji skato jẹ́ olórin òkà ọmọdé bá láṣọ bí àgbà ọkùnrin jọkùnrin lọ obìnrin lọ ẹ̀ ti jàkadì kọ́ ọ̀rọ̀ ilé ayé ṣọmọ kàṣígòrì o ó yẹ sọ fún wọn èmi ti lé wọn pa bó ti lé wọn gan ó ní pé ó tọ pinpin ó sì gbàgbọ́ jù gan lọ èmi ọmọ líle tẹ́ bá gbé èrè wa ẹ máa rí wèrè àbọ̀tẹ́ bá ṣe dáadáa ẹ̀dẹ̀ máa rí dáadáa. olúwo gàgàrà àwọn ẹ̀dá táwọn ọlọ́run dá o ìbátan tó láyọ̀ kára rà o ohun ẹnìkan bá para wa kó torí lẹ́nìkan rí ṣáàyè wa o discover yourself lédè lóyìnbó àwọn ẹ̀dá táwọn ọlọ́run àtọ̀tọ̀ àṣàbí oṣù àṣàbí máa lè sọ àṣàbí wẹ́fà ọ̀sẹ̀ ìdílé ìbò ó yà wọ́n àìfọ́ mi àti àṣàbí wọ́n àìfọ́ mi ó ní wọ́n àìfọ́ ọmọ ẹ̀ṣọ́ ṣàgótó lólúwọlé gòdògòdò ọmọ lọ́jọ́bí ọmọ jagaba àṣàbí ó ṣe gòdògòdò àṣàbí ó yà dàdúgbò gòdògòdò talẹ̀ ọmọ tó ń sọ lọ. Dadubule kojojo tale domo to solo. Godogodo ka pẹ̀lú ṣe. Ó kọ́ àdúní èèyàn ló sọ láwọn bá tí ọ̀. Akéré lè wà fún lè jẹ́ kó àyè hàn. Ó ná Musa mi dálẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀. Ó yá Godogodo sọ fún wọn kí n gbégẹ̀ sí. Ẹ máa lápá tẹ́ ẹ bá gbégẹ̀ sí. Oṣù ẹlẹ́sìn Godogodo lóná bẹ́ẹ̀ dé bọ̀ ẹ̀ sọ fún wọn ọmọ ọlọ́jọ́bí expensive ẹlẹ́sìn wọn gbẹ́gẹ̀ sí ìyọ̀n Bílíkísù máa lámì lọ pàpàpà súpè ó ń tara ríra mo gbé wa ó lè rí ọ̀rọ̀ àrùn mi ṣòfẹ́ sọ pé rí dáyà ó yá jáwé Musa dálẹ̀ wọn ló kọrin ìdáná ṣọ́ àlọ́. Ó yá sọ wípé dátì ẹ̀wọ̀n kò dúró Godogodo dátì ẹ̀wọ̀n kì í gbọ́ ọmọ ẹ̀ dátì ẹ̀wọ̀n ọmọ lọ́jọ́ bí ọgbàdùn ni ló sọ orin dátì ẹ̀wọ̀n èrò pọ̀ nínú 50 naira ló máa bẹ́ẹ̀ níbẹ̀ bàmí ṣílẹ̀dún kọ̀ǹpútà ṣé Godogodo èèyàn àti ẹ̀wọ̀n dátì ẹ̀wọ̀n inú 50 naira èrò pa wọn níbẹ̀. bọ́dà làwọn kékeré ìyá làwọn máa wọlé jàgàbá lórí wọlé mo kí yàjọ ewọ́rìọ̀ ẹlẹ́sìn mo kí yàjọ ewọ́rìọ̀ lókùnlé àwọn àlọ́lẹ̀ àwọn àlọ́ni fújì jàre bẹ́ẹ̀. àṣàgbàjẹ́ lọ́rin ọlọ́run làwọn fi mí ẹ̀fẹ̀jẹ̀ sínú tútọ́ funfun sí gbàngbà tábà tí rí wa ṣe àìsàbí ìṣẹ̀fẹ̀ yín o tábà tí kúrò àbòsí wa lè máa ṣe. ayájàgà bá àgbẹ̀ kábílẹ̀ gbà. ìyá aṣáà yóò ní máa kọrin ọmọ líle ìyá aṣọ yìí ayájàgà bá
èmi ọmọ líle ó ní tá bá gbére wa ọmọ àríwèrè ìgbà tó bá ṣe rárá ẹ máa rí rárá èkúlé àwa lọ ó dìgbà òye ká má fi kú yàrá ká má wà wí yàrá.